mo fi àsìkò yìí kí Babaloja and General of Oyo State Alhaji Chief Asiwaju Yeken Abbas Oladapo aka Alhaji YK Abbas, hereby ably represented by Elder Falowo, the Chairman Council of Elder Bola Ige International Market Ibadan. Akínyẹ o, kò ní bàjẹ́. Ní báyìí, a ó ṣe bó ti yẹ ká ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí. Lẹ́ẹ̀kan sí mò ń kí kábíyèsí ikú bàbá yèyé já sí kábíyèsí fún bàbá o. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Wọ́n ní dẹ̀bìtì kágbó ní ìdòyè kágbó. Ọ̀dẹ tó bá dẹ̀bìtì kágbó tí ìdòyè kágbó ó ṣeé ṣe kẹ́ran rú wọ́n sòdin. Àwa dúpẹ́ ẹran tí kábíyèsí fi yan lórí iná ẹran náà sòdin ẹja sí kábíyèsí fún bàbá lẹ́ẹ̀kan sí. Kábíyèsí o. Àtẹ̀wé kú oríire àtọ̀hún ló ti yàn wá. Ayé kò ti yàn àtọ̀hún ló ti yàn. A dúpẹ́. Ní báyìí, màá fi tọ̀wọ̀tọ̀wọ̀ gbé microphone yìí lọ sí ọ̀dọ̀ ìyá mi Alhaja Chief Mrs. Amdalat Lawal aka Ìyádùnní both home and abroad. Ẹ dákun ẹ bá mi fún màmá látẹ̀wọ́ tó dáa. Àwọn ni wọ́n bá wa pé gbogbo àwọn tó wà ní tọ́lọ̀ fi sákàtà wọn wọ́n wà bá wa handover Alhaja Fọláṣadé àbẹ̀wò bá wa handover wọn lé kábíyèsí lọ́wọ́ báyìí. Bàbá wà bá wa yìn sọ̀rọ̀ wọn. Yes, wọ́n ní bó ti yẹ káàdì nìyẹn. Ẹ máa ń pàtẹ́wọ́ fún wọn àbíkọ́ wọn tó ń ṣe bẹ́ẹ̀. Ẹgbẹ́ ọlọ́jà. Ẹgbẹ́ ọlọ́jà. Àpamọ́wọ́ owó. Mo mà dúpẹ́ lọ́lọ́run. Mo dúpẹ́ fún bàbá mi. Ọláìwọlá Aláàfin tìlú Ọ̀yọ́. Ọba kan bí ẹgbẹ̀rún ọba. Kódà bí bàbá bá ṣàdúrà fún yà, kéèyàn náà fọwọ́ ra rí mi. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹgbẹ́ bẹ̀ náà. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba pátá nílẹ̀ Yorùbá. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín o. Látòrí bàbá mi Asẹ́yìn, bàbá mi Ọ̀kẹrẹ ti Ṣakí, bàbá wa Olúgbọ́n, Oníkìsí ọ̀fìṣí, gbogbo àwọn lọ́balọ́ba yìí, mo mọ ẹ̀ẹ́dẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn. Ó tá ìṣe lónìí, mo dúpẹ́ lọ́lọ́run torí èèyàn máa kí Adámọ́ lè ṣe wàláì mo dápò ní mo sì lè ṣe ẹ bá dúpẹ́. Ó bẹ̀ẹ̀ta gbẹ̀tọ̀ ọlọ́jà kalẹ̀ èmi ni wọ́n ti ṣe sọmọlẹ́sàn bẹ̀. Èmi wọ́n ní mọ̀yàn mo wá ní ẹgbẹ́ òkùnkùn ẹ̀yìn èèyàn. Ó wà o, wọ́n wà nígbò. Àwọn Àbàdàn. Àwa ni ẹjẹ́ mú bàbá lọ́jà. Ṣùgbọ́n yọ ilé ẹjẹ́ fún ìyá lọ́jà. Ọjọ́ náà ọlọ́ọ̀ba mi gbà á. Ó sì ti ṣàṣẹ lónìí. Ayẹyẹ lọ́jà ayẹyẹ lọ́jà ẹ̀ akutuku náà hù. Débi wípé ọmọ pínpín ní tí èkó nídìí èèyàn yóò sì wá báyàn lọ sọ̀rọ̀. Àmọ́ lónìí ojú òtọ́, wọn láì èròǹgbà ọkàn mi ò ṣe déédéé, ọ̀pápọ̀ mọ́tọ́ lọ́hùn pé àná yóò láàfún ní ìyàlọ́jà. Gbogbo òlú lẹ́sọ̀ àwọn ọlọ́jà wà ká o. Ṣùgbọ́n àwọn méjèèjì yẹn ẹ̀jẹ̀ akọ́mu báyìí. Torí ẹgbẹ́ ọlọ́jà ní nọ́mbà àníye. Ní ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ tó o bá jọjà gidi tí èso ọlọ́jà olóṣèlú tó ọlọ́jà olóṣèlú wà tó jẹ́ pé wọ́n pè àwa ní woman leader yín àwa la fẹ́ joyè ọlọ́jà ti ọjà àwa èmi Abíọ́jà Amdalat Àtọ́kẹ́ ló pọ̀ tèmi. Ẹ̀ẹ́dẹ̀ gbàgbọ́ ọjà ayẹyẹ ni wọ́n bí mi sí.
wọ́n ní bẹ́ẹ̀ bá fẹsẹ̀ gbé ọjà ẹ lọ sọ fọ́kọ yìí. Bá fẹsẹ̀ gbé ọjà ẹ lọ sọ fọ́kọ yìí o. Torí ní ọjọ́ náà, bàbá mi kábíyèsí Aláàfin lọ́yọ̀, ikú bàbá lè lè. Ọmọ púpọ̀, bàbá tí mẹ́rù létí parẹ̀ lẹ́bù. Bàbá mi mo wá sí lẹ́tà yìí lọ́wọ́. Nígbà wàá ṣe lónìí, bàbá náà ń bẹ láàyè ẹ̀kọ́ bá ń dúpẹ́. Ó dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Torí pé orí Aláàfin wò rí. Kèé sórí ike, orí gidi ni wàláyì. Ọmọ wa Àbẹ̀wò náà wà láìdẹ̀yà lọ́gà General Ọ̀yọ́ State àti Àbẹ̀wò mi. Mo wá fẹ́ pé gbogbo ọlọ́jà pátá torí báwo èèyàn nìkan jẹ. Àbẹ̀wò ìgbàjà lọ́gbà yìí ò kò ní fọ́mọ lọ́wọ́. Èèyàn yẹn jẹ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ nìkan gbákejì gbákẹta tó lórí ibi gbádé. Mú wọn lọ́wọ́ dáadáa. Mo sì mọ̀ pé kò ní fọ́mọ lọ́wọ́. Bẹ́ẹ̀ lè sí. Bàbá tí lọ tọ̀ ń bọ̀ báyìí, àánú Ọlọ́run lọ́ọ́ mọ̀ rí. Nísìnyí. Èmi ni Alájà Hamdalat Ìyádùnmí Lawal tí mo jẹ́ alága fáwọn ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́. Number 1 citizen in Ọ̀yọ́ State. So, ẹni tó sì kejì mi. Ó ní Aláàjì Láyọ̀dé Hamzat Nàrókè kí wọ́n yọ. Ẹni tó ṣẹ̀kẹta ó ní ìyá Chief Mrs. Làbákẹ́ Lawal. Ẹni tó ṣe ẹ̀kẹrin ó ní ìyá. Ẹni tó ṣẹ̀kẹrin ó ní màmá Ọ̀sàtìn, màmá olóríire Ìjẹ̀bú tí ń jẹ tí mu láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́. Stella Ọlábọ̀dé àwọn ní nọ́mbà 4. Ẹni tó ṣẹ̀karùn-ún ó ní màmá wa Síkírátù Ahmed ìyá olóríire representative wọn òun ní Ìgbòho ni wọ́n ti wá. Àdókè o àwa máa ń ju ọjà káàkiri ni. Ẹni tó sì karùn-ún wọn ó sì kẹfà òun ní bàbá Najimudeen Asisi agbọ́tọ̀ ọmọ kékeré. Ẹni tó tún kú wọn tó sì kéde òun ní Ìbàdàn joint trader. Torí wípé lónìí tẹ́ẹ̀rí Ọlọ́run tí ìdẹ́ tí ò lè mú Ọlọ́run gbọ́. Jókòó wọ́n ṣàbòsí wọ́n lo òkè wọ́n lo odò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ 0 ọmọ 0. Àfìgbà tí wọ́n dá ọlá padà fẹ́ni sọ́lá sí ìṣe tiẹ̀ láàrin. Lẹ́yìn ìgbà náà, àwọn ní companion ẹ mú sùúrù. Companion yìí òkè
òkè ògùn la fún nígbà tá a fún òkè ògùn ẹni náà tó ṣe gudugudu méje yàyà mẹ́fà nígbà náà ó ní Samson Afọlábí alágbára ṣùgbọ́n lónìí ó ti kú láàrin wa ọlọ́mọ wàá fìyà jẹ wá àwọn là ń kọ olómúlẹ́tà wá àfin yìí pé Ọ̀yọ́ la fẹ́ fún ní Ìyálọ́jà jẹnara ọlọ́mọ àforíjì àwa fẹ́ kì í tiẹ̀ ò gbé bọ́ọ̀lù àwa ti ṣe wọ́n ní àtúnpadà lọ Ṣakí ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ ẹ lọ wo Ṣakí torí lọ Ṣakí ti bẹ àwọn olóríire ọmọ wọn kó bẹ̀ èmi náà àná mi ń bẹ́ nù wọn Jímọ̀ lórí oko ọmọ mi bímọ fún mo wá ní kí wọ́n mú Málíkì kí wọ́n bá mi mú lọ sọ́dọ̀ bàbá. Bàbá Kọ́lé Oṣó nígbà tí wọ́n yan Málíkì bẹ́ẹ̀ làwọn fẹ́ kó jẹ́ ọ̀tún bàbá lọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ kò ní kúrò ní Ṣakí bí a ṣe mú Málíkì lọ bá bàbá tẹ́jú ẹ̀ Kọ́lé Oṣó nù. Nígbà mú dọ́dọ̀ bàbá fẹ́ kọmíṣánná torí kọmíṣánná tá a ní ọlágbára. Bàbá wọ́n ní wọ́n kọmíṣánná ṣé tá a bá ti kú ṣé Málíkì ọmọ lágbájá ṣé yóò déwájú rí ọ̀pọ̀ ọmọ ni ọmọ náà ni ẹ fi ṣe ọmọ náà wà ní Málíkì bàbá ìsàlẹ̀ ó láti ṣe ọ̀tún bàbá lọ́jà ọ̀dọ̀ jẹ́ mi ò omi kú máa wà lọ́wọ́ láàrin gbàgbé Ṣakí láíláí ẹni tó tún kàn. Bàbá Dìtì màmá Gẹ̀ẹ́tì Ráyè wọ́n ti lọ Amẹ́ríkà wọ́n sí bí ṣùgbọ́n aṣojú wọn ó wà bí aṣojú wọn ó ní bàbá wa baálẹ̀ tó gèètì Sámúẹ́lì Adégbòga ọmọdé tó àwọn ọlọ́jà ni ó bàbá mi abẹ́ ó sọ́ọ̀mọ̀ wá àwọn ọmọ wá sọ́ọ̀mọ̀ gbogbo wa gbogbo wọn ni wọ́n wá dìde tẹ̀lé lẹ́yìn wọ́n fọ̀ lé ẹ lọ́wọ́ torí kò ní pọ̀ àwọn ò ní ṣí ọ́ gbọ́mọgbọ́mọ ò ní gbé ọmọ lọ́wọ́ gbogbo tí pọlé kéékèèké ò ní pọ̀ ọ̀wọ́ àdàgbà ó rògbò ọ̀fọ̀ pawú bàbá lọ́jà wa tá a yàn ó wà l'Amẹ́ríkà kò sí lé Aláàjì YK Abbas aṣojú wọn ó nìyí àtàjèrè ẹjọ́ gbogbo yìí àtàjèrè ọjà ẹjọ́ bí mo ṣe dákọ yìí mo fẹ́ ká ìdíje tẹ̀lé mi nítorí Ọlọ́run kọ́ra àwọn ayé náà rà láàrin ọ̀rọ̀ tẹ̀lé mi. Kí Aláàjì Basiru Adéyanjú chairman Ọ̀yọ́pèmí Àtìṣà káwọn náà tẹ̀lé wọn. Owó la fi lú sọ́ǹtì lọ. Ẹni tí wọ́n bá ti pè kó má tẹ̀lé wọn tẹ̀lé wọn jọ. Ẹni tí wọ́n bá ti pè kó má tẹ̀lé wọn rárá o. Ẹni tí wọ́n bá pè kó má tẹ̀lé wọn. Nígbà tí a bá yanjú ti Ìyálọ́jà tán a ó ṣe ti ọ̀tún Ìyálọ́jà náà ìyá wa Patient Làbákẹ́ Làwà. Mo kí Chief Mrs. Hafsat Adépọ̀jù Adébíyì Ìyálọ́jà Òkèèrò àti wà láàrin wa. Mo kí Chief Mrs. Taifat Oyèwọlé Ìyálọ́jà Ìrúwà. Mo kí Ìyálọ́jà Ògbómọ̀ṣọ́ náà Mrs. Grace Fásọjí. Mo kí Chief Mrs. Abiba Afọlábí Ìyálọ́jà Ògbólúwa. Michael tó jẹ́ dírẹ́fà Ìyálọ́jà wọ́n ní kẹ́ lọ rí páàkì mọ́tò yẹn o. All right. Ìyá Làbákẹ́ àwọn náà ti wà pẹ̀lú wọn.
máa ń dá ìyàwó pọ̀ mọ́ bí a ṣe wọ́pọ̀ àwa là kó gbogbo wọn wá. ẹ fún wọn ní máìkì wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀. ẹgbẹ́ ọlọ́jà mo kí chief mrs molikat salau ìyálọ́jà ọlọ́nṣogbo akínyẹn ọlọ́run ọ̀tá yòókù. mo kí àfọ garantọ. wọ́n kì í ní kankan mọ́. tó kábíyèsí o bàbá mi ẹ má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. mo pèsè o torí dòní mo lọ́mọ yín mo ní ní ọ̀jẹ̀ ìyálọ́jà fún gbogbo òpínlẹ̀ Ọ̀yọ́ pátá bàbá mi mo wí bí àbí mo wí bẹ́ẹ̀ mo dé o ikú ọ̀wá ní gbà lọ yín àrùn ní gbà lọ yín òfò ní gbà lọ yín ìyà ní gbà lọ yín ẹ ní rí ọmọ náà kẹfù ó bá falẹ̀ gbogbo ọlọ́jà lọ́wọ́ wọ́n wàá bá ń falẹ̀ yín lọ́wọ́ ẹ̀tọ́ ọlọ́jà ó ní pé tí wọ́n bá bi ọ́ léèrè pé sọ́sọ́jú rẹ yóò sọ pé kí ni ó ṣojú mi torí lónìí ó ṣojú yín àbí ó ṣojú ọwọ́ ẹ̀ wá ẹ̀yin ọlọ́jà ọmọ yín ni o ọ̀dọ̀ ọmọ yín lónìí o ọ̀dọ̀ ọmọ owó ọ̀dọ̀ ọmọ ọlá ọ̀dọ̀ ọmọ yìí ọ̀dọ̀ ọmọ dùnú ọ̀dọ̀ ọmọ ẹlẹ́mìí gbogbo mọ yín lọ́wọ́ gbogbo yín ẹ̀ bá ń kọ́ kàn lọ́wọ́ pẹ̀lú mi bàbá ẹ gbà ẹ lọ́ọ́ bá ń fún bàbá mi kábíyèsí aláàfin. kánákáná báwọn ọgbà àdìó tí kò lójú ọ̀run gbọ̀ngàn.